Orúkọ tèmi ni Ahmed. Wọ́n máa ń pè mí ní Ahmed Tapa. Orúkọ mi ni Ahmed Taoreed Tapa. Wọ́n mọ̀ mí sí Tapa Sand Industry. Àti ilẹ̀ Tapa mo ti wá ní Kwara State. Ọmọ Láfíàjì after Ṣàrẹ́. Mo jẹ́ kan lára àwọn sandman ní eré orí ìtàgé. So alhamdulillah níbi tí mo dé lónìí. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ fíìmù ní 2010. Mo kọ́kọ́ fi ANTP bẹ̀rẹ̀. Mo kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ Sunday Olúọmọ-Ẹ̀dá. Ẹ̀dọ́níyọlá ló kọ́ ọ̀gá mi yẹn iṣẹ́ kó tó wá di pé àwa náà wá rò pé ká tẹ̀síwájú kó tó wá di pé a wọ inú ẹgbẹ́ Tampan ní 2015. So a sáà ń ṣe lọ. A sáà ń ṣe PA rún mọ́ra wọn ṣe gbáṣà o. Ṣé kí ni ìṣó dẹ̀ máa pè wá ṣá? Mo kàn sọ pé kémi náà ṣe wá crew kan, kémi náà ṣe dìímú kó di pé kémi náà ṣe máa ṣe kíni, kémi náà ṣe máa gbó wá di 2021. Mo wá lọ bá ọ̀gá mi kan, wọ́n pe orúkọ rẹ̀ ní Ifẹ̀ Sandate, Sharafa Ọlábọ̀dé Ifẹ̀ Sand. So mo sáà sọ fún wọn pé ẹwà èmi náà fẹ́ máa ṣe sand o. So wọ́n ní kò sí wàhálà tí n bá ti ready. So mo dẹ̀ bẹ̀rẹ̀ sand ní 2021. Ẹjọ́ ọmọ lè gbàgbé mi, ijọ́ tínú mi dùn jù. Ijọ́ tèmi náà kọ́kọ́ gbé ọ̀pá broom ní pé mi náà sand. So wọ́n pe title eré yẹn ní Ògo Bariga. Yẹmí Àmọ́dù ló direct ẹ̀. Mr. Latin ló package ẹ̀ ní Abẹ́òkúta. Story Bariga ni àṣegbà. Àwọn stars kún bẹ́ẹ̀, àwọn ọdún, àwọn gbogbo star ilẹ̀ Yorùbá ṣá ló kún níbẹ̀. So lẹ́yìn ìgbà yẹn, ijọ́ tí mo lè rántí pé tínú mi bàjẹ́ ju ọdún Sherstan, ó jẹ́ nǹkan tó pọ̀ gan but ìkan tó jẹ́ ààrẹ. Ṣé mo lè rántí ṣá? But ó ṣá pọ̀. Then lẹ́yìn yẹn, màá rọ ẹ̀yin tẹ́ ń bọ̀ wá. Bóyá ẹ fẹ́ ṣe crew ni o, bóyá ẹ fẹ́ máa act ni o. Ẹ má rò pé bóyá ìwọ tó join tó ti lọ location bíi méjì mẹ́ta tó wá rò pé wàhálà yìí pọ̀, kó wá rò pé rubbish ni. Kì í ṣe rubbish o. Ẹ wo ọdún tèmi ti bẹ̀rẹ̀ láti 2010. Aluminium mò ń ṣe o. Àwọn tó máa ń ṣe aluminium lè yẹn, ó ní mò ń ṣe o. Ìtorí tíátà ni mi fi ṣe mọ́. So tíátà náà ló gba school lọ mi. Mo ṣe wà yìí. JS3 mo ti ṣe tán tí mi ti lọ school mọ́ tó di pé àwa náà ń ta késẹ́ẹ̀tì kiri ńgbà yẹn. So lónìí alhamdulillah. So àwọn obìnrin wa tó máa ń wọ ìwọ̀kuwọ̀, lóòótọ́ wọ́n máa ń lé àwọn tíátà, wọ́n máa ń ṣe ìranù. Kò sí ìranù ńbẹ̀ o. Ìwọ tó bá mọ̀ pé iṣẹ́ yìí, iṣẹ́ tí mo fẹ́ fi jẹun, tí mo fẹ́ fi jẹ́ èèyàn ni, kò sí ní téèyàn ẹni ò lè ṣe. Because ìwọ tó wá ní okay yes sir, yes ma ẹ jọ, character yín ẹ kú, wàá ṣe bẹ́ẹ̀ ni tó kú lóòótọ́ ni. Wọ́n lè ní yes ma, character yín olóṣó ni, you know your work. So o ní láti ṣe. So a dẹ̀ fi rọ̀ yín ẹ̀yin obìnrin wa tí ẹ máa ń wọ̀wọ̀kuwọ̀, ẹ jọ̀ọ́ ẹ má máa wọ̀wọ̀kuwọ̀ mọ́. Kọ́ wọn máa fi iṣẹ́ wa ṣe kíní pé ìranù wọn ṣe. Ẹ̀yin ọkùnrin wa náà, tẹ́yin náà máa ń wọ̀wọ̀kuwọ̀ bí kẹ́lòmíì gbé ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ́ ìdí. Ẹ jọ̀ọ́ a rọ̀ yín, ẹ jẹ́ ká stop ẹ̀ ní agbára Ọlọ́run. Gbogbo nǹkan tí a fẹ́ Ọlọ́run máa jẹ́ ṣíṣe. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ahmed Taoreed Tapa Sandate. Thank you. Goodbye.